Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بعدا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يحملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa ìsọ ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá. Ànábì wa tí jẹ́ Muhammad tó jẹ́ òjíṣẹ́ ìgbẹ̀yìn tó lọ́rọ̀ sí gbogbo ayé. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá àwọn sàábé ànábì. Àwa tọrọ ìkẹ́ Ọlọ́run àtàlékún ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ fún àwọn ànábì tó ti síwájú ànábì wa Muhammad bẹ̀rẹ̀ lórí ànábì wa Adam lórí ànábì wa Isa. Ọlọ́run kó bá ṣàlékún ìkẹ́ fún gbogbo wọn lápapọ̀. Àwọn tí ó lédi wa wà àlìjánnà ní kọ́lọ́run kó ṣe wá lẹ́ni àlìjánnà kalẹ̀. A kí n káàbọ̀ lórí ètò wa tí a ti ń lára lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Kókó ọ̀rọ̀ wa lẹ́ni òun ni pàtàkì ẹ̀mí nínú ẹ̀sìn Islam. Pàtàkì ẹ̀mí nínú ẹ̀sìn Islam. Àlejò pàtàkì tí mo gbé wá lónìí onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n nípa ẹ̀kọ́ èdè Lárúbáwá àti ẹ̀kọ́ Islam àti ẹ̀kọ́ àgbáyé torí gbogbo ayé ni wọ́n ti fẹ́ kẹ́kọ̀ọ́ tán kan tó darí wálé wá bá wa. Ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n wa láwùjọ ni wọ́n. Àwọn náà ni ọmọ ìyá wa Professor Hamza Ishola Abdulrahim tán jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ gíga Kwara State University. Ibi táwọn dì mú ni postgraduate school, àwọn tí ó bá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ àkọ́kọ́ tí wọ́n tún wá fẹ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn sí postgraduate studies, àwọn ni dean fún ibẹ̀ yẹn náà gbé ọ̀gá pátápátá fún ètò yẹn nílé ẹ̀kọ́ gíga University ti ìpínlẹ̀ Kwara tí ó wà ní Mọ̀lété. Àwọn náà tó wá ní akọ̀wé àgbà fún Jamaatu Nasiril Islam ní ìpínlẹ̀ Kwara mi. Professor Hamza, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Tó a kí n káàbọ̀ sórí ètò yìí o. Kókó ọ̀rọ̀ tí a gbé wá síwájú yín òun náà ni pé báwo ni ẹ̀mí ṣe ṣe pàtàkì tó nínú Islam. Àmọ́ a gbọ́dọ̀ sọ láàbọ̀ ṣẹ́jú kí lọ́jà gbé kókó ọ̀rọ̀ yìí wá. Ẹ rí i pé ní tí ò pẹ́ sísìn nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn èdè àìyedè kan ṣẹlẹ̀ tó lọ mọ́ ti ilé ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ gíga Ìjágbó Baptist High School. Wọ́n pààyàn bẹ́ẹ̀ wọ́n sì fẹ̀mí àwọn èèyàn lògbòlògbò. Bákan náà ní Sokoto wọ́n ní ọmọbìnrin kan tí ì ṣe mùsùlùmí ó sọ tí ọ̀dà nípa ànábì. Wọ́n pààyàn bẹ́ẹ̀ náà. Ètò ajá gbé tọ́píìkì wá gan ni pé láàrin wa ni nílẹ̀ Yorùbá ni nílẹ̀ Ìgbò ni níbikíbi Nàìjíríà lónìí ká pààyàn ká ṣèyàn báṣubàṣu tá a ṣẹ̀ṣẹ̀ máa wá àwọn tó ṣiṣẹ́ ìkiri ó ti gbajúmọ̀ jù lórílẹ̀‐èdè. Àwa ni mùsùlùmí lọ́pọ̀ jù Nàìjíríà kí lẹ́sìn wa wí lórí ọ̀rọ̀ ẹ̀mí irú ẹlẹ́sìn tí ì bá ṣe. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Adúpẹ́ fún olóòtú ètò yìí. Fáwa Alhaji Ibrahim Abdullahi ọ̀nà ọba jẹ́ ìjọba ní pẹ́ lọ́wọ́ ayọ́bà ní kún ọkùn ara fún yín ẹ̀mí tẹ́nìkan kan ò ní tẹ́nìkan kan ò sì lágbára lórí ẹ̀tọ́ fún ọlọ́ọ̀bá tó dá nìkan. Ọlọ́run bá orí Ọlọ́run bá lára púpọ̀ kẹ́yọ̀ gbẹ̀yìn kò ṣeé ṣe. Tábà kàn yẹn lẹ́sẹ̀ wà wá artificial sí. Tábà kàn yẹn lọ́wọ́ wọ́n wá artificial sí. Kò sí ìrètá tẹ́lẹ̀ fi dé. Bẹ́ẹ̀ni bá ti bọ́ kò sí replacement fún. Lọ́lọ́run fi mú ní pàtàkì. Kò sì fẹ́ kí ẹni tó ń dá
kó wá sọ di yẹ̀yẹ́. ẹ dákun kó lọ́lọ́run ti wí nínú Al-Qur'an. Ọlọ́run kò kì í ṣe tá a máa wá tùbàrẹ̀ káàkiri. Allah. Ọlọ́run sọ kọ́ máa pèlè gbéni. Ibi wala taqtulu nafsa allati harrama Allahu illa bil haqqi. Ẹ má pa ẹ̀mí tọ́lọ́run ti gbé ọ̀wọ̀ fún. Ẹ̀mí tọ́lọ́run ti gbé ọ̀wọ̀ fún. Àyàfi lórí òdodo. Àyàfi pẹ̀lú òfin. Allahu Akbar. Àyàfi pẹ̀lú ìdájọ́ òdodo. Allahu Akbar. Kí sì dájọ́ òdodo ọyìn tó wà nínú àyà mi tọ́lọ̀ ní tó sọ wípé Ọlọ́run ní min ajli dhalika katabna ala bani Isra'il annahu man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard faka'annama qatala an-nasa jami'an. A sọ fún àwọn ọmọ Israel. Ọlọ́run ní sọ báwọn a sọ fún àwọn ọmọ Israel pé ẹni tó bá pa ẹnìkan ṣoṣo ọ̀dà bíi ìgbẹ́ ọba gbogbo yẹn ni. Ọmọ ní àhẹ́yàhà. Ẹni tó bá yé ẹnìkan ṣoṣo bí ẹni kọ́ dáàbò gbogbo àgbáyé ni. Àwọn afáwa lọ bí tí wọ́n gbé ṣé ìbàdí ìsìláyà nìkan ní bá mi àbọ̀kà wà náà. Wọ́n á sọ wọ́n ní ọ̀kìnrin náà. Ọlọ́run tó bá gbọ́ aṣọ lọ́bẹ̀ wọn. Nígbà táwọn kọ́mẹ́ntìrì. Táwọn tẹ̀síìrì lọ. Ọ̀gbẹ́ agbágbá àfa àtàlọ́ tẹ̀ léèrè lọ́dọ̀ àfa kan. Ipe tọ̀bálí sára lọ́dọ̀ dàgbọ̀ àwa kọ́ àwa gan ní. Ọlọ́run fún gbogbo yín lókè ni. Nítorí gbọ́rọ̀ the context ńgbà wọn ọ̀rọ̀ àwọn Ísírẹ́lì ní bá bọ̀ wá ní ló fi sọ bẹ́ẹ̀ kì í sí pé kọ̀ọ̀kan wá náà. Òfin ní kárí ayé ni. Àmọ́ padà wá sọ wípé ilá oníbìgírì nẹ́fúsí ní pẹ̀lẹ́ gan àyàfi ó jẹ́ kótó náà pẹ̀ mí. Àwọn fàṣáájú àbúṣe bàjẹ́. Àwọn wọn tó àwádìí pé kí ètò àbàjẹ́ o ìbàjẹ́ wa pọ̀ ẹ̀ tó dàbí ẹ̀ tẹ̀sẹ̀ banditry ẹ̀ tẹ̀sẹ̀ kidnapping ẹ̀ tí ì ṣe abduction gbogbo ransom fàṣáájú mu. Allahu Akbar. Tọ́lọ̀ ti sọ́nbù mi náà wípé alladhina ọlọ́sọ́nù wípé innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasada an yuqattalu aw yusallabu. Pé àwọn tá ń gbógun ti Ọlọ́run àti Ànábì tí wọ́n tún wá ṣèbàjẹ́ lórílẹ̀ ẹ̀san wọn an yuqattalu ẹ̀pà wọn ni. Aw yusallabu àbí kẹ́kẹ́ ìwádà gbélé mi. So fasadu okòwò olópin anything tó jẹ́ sí pé ọ̀dà dúdú ọba ló jẹ́ kódà ẹni tó jí owó gan tó gbé owó gan tó jẹ́ kí ó lè padà yá sí pípa ni lọ́dọ̀ bèbí gẹ́rì nẹ́físí àwọn fasadi nínú fasadi náà lè kéyìn ó jí owó ní kíkújí tó ti rún ẹ̀mí àwọn èèyàn látàrí pé wọ́n lówó náà. Fasadu àmọ́ Islam tó ti bẹ́ẹ̀ náà ó fẹ́ràn èdè púpọ̀. A sì rí nínú ìsìlámù yìí pé tọ́lọ̀ ń fi fẹ́ kí a rẹ̀spẹ̀tì ẹ̀mí. Ẹlẹ́àbọ̀nà ni pé àgbọ̀dọ̀ pa ẹ̀mí àyàtọ̀fẹ́ ìdàrú yìí. Ìsìlámù tó wá fẹ́ràn ẹ̀mí débi wípé kọ́dà ibi tọ́yé jáde pé ojú ogun ni tó bí pípààyàn normal fẹ̀ ní pé ẹ bá lógun pípa náà ní ìmọ̀ àkọ́ pa ìwọ ọ̀rọ̀ náà ní oyé. Ìsìlámù náà sọ pé tẹ bá dójú ogun o tẹ bá pàdé àwọn obìnrin má pa wọn. Tẹ bá pàdé àwọn kéèké ẹ má pa wọn. Tẹ bá pàdé àwọn àgbàlagbà ẹ má pa wọn. Kọ́dà igi tó léso lórí ẹ má gé. Ilé ìrìn kan tó kọ́. Ìsìlámù tó wáyé pé kọ́dà ẹ̀mí ẹran tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa pé ká pa ká jẹ. Kò yé ipe tẹ bá fẹ́ pa wọ́n ẹ pa ọ̀bẹ yín dáadáa. Kò ní fílì ìrora àwọn pàkópa. Oye ẹnìkan lẹ bọ́ọ̀lù àwọn ti mọ àwọn ìjẹlẹ́dẹ̀ ti wà. Àwọn tá a máa ń jẹlẹ́dẹ̀ ẹnìkan wá ní ohun ìjẹlẹ́dẹ̀ máa tó ní kílẹ̀ kan. Ló di ìbẹ̀rù ìpàdé. Àwọn ìwà ìwà ẹ̀rọ náà wọ́n jù sínú àpò kan wọ́n á jẹ̀kún lẹ́nu wọ́n mọ̀ á gbà wọn lẹ̀ wọ́n mọ̀ á dáwọn ètò ìfún kò sí ẹbí. Ṣé o fẹ́ gbogbo kìíní ìkà tó takò tí Ìsìlámù fẹ́ ara ni? Ọlọ́run sì ti wọ́ọ̀nù ọlọ́run tó àbàjẹ́ lẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òun lòun dá lóòótọ́ àwọn pẹ̀lú ohun tí ń fi ń ṣe gbígbé ayé ẹ̀gbẹ́ ní fi ń ṣe gbígbé ayé bẹ́ẹ̀ bá jẹ lẹ́dẹ̀ yóò parun báyìí. Now
Islam ṣe lè dá ló ṣe nínú. ẹ dákun kẹ́ tó lọ wájú gbogbo àwọn tọ́lọ̀ wá ní ká pa lórí òdodo yìí kò fìlà náà lẹ̀ ní. nígbà sọ pé ilá bilhaki. bilhaki ni wọn fẹ́ kẹ́lẹ̀ tó èyí táwọn pè ní due process lédè èbó ẹ ṣàlàyé ẹ̀ káwọn. sẹ́rí ilá bilhaki ní ìsìn wọ́n ti fún àtọ́kọ̀. tọ́ kò sí ìgbà pé iṣẹ́ ìkọ́kọ̀ kan rẹ̀ tó dáa pé àyàfi pẹ̀lú òfin. alhako níbẹ̀ òfin ní jẹ́ bẹ́ẹ̀. a bá sọ pé òfin. àlèsè dájọ́ lọ́wọ́ ara wa. a bá sọ pé òfin nínú ìsìlámù òfin nílé. wọ́n láwọn èèyàn tí wọ́n gbé ilé lọ́wọ́ tí ń ṣe. tí wọ́n yẹ gbogbo ń tọ́sẹ̀lẹ̀ wo ká tó ṣe dájọ́. ibo ní ti ń bọ̀ wá kí ló. bẹ́ẹ̀ ni kẹ́ni kọ́kẹ́ sọ fẹ́ nìkan pé gbogbo ànẹ́bí má sì lọ́ sí lọ́ pa lágbèjú rẹ̀ bó tó wọ́n sì gbọ́ ànẹ́bí. wọ́n kà gbọ́ lẹ́nu lásán. wọ́n tẹ̀ ẹ̀yẹ nìkan kà wí. wọ́n sì lọ́ mọ́tò. báwọn kan níbi inú ara wọn sẹ́yìn kí ló lè mú ká lè pa ọdún yìí o tí ó fi dè dábì pápá púpọ̀ o láti bí nǹkan fi kọ́ta pàwọ́ lábẹ́rẹ̀ lọ́sọ̀ gbogbo ànẹ́bí. oyin àwọn ẹ̀kọ́ bá lọ sí ọ̀dọ̀ adájọ́ wọ́n béèrè wọ́n yọ sọ̀rọ̀ tiẹ̀ àtọ̀ náà sọ̀rọ̀ tiẹ̀ wọ́n tó lówó bẹ́ẹ̀ àwọn ẹlẹ́rìí rẹ̀ dà àwọn ẹlẹ́rìí rẹ̀ dà gbogbo kí iná ṣẹlẹ̀ níbo ló ti ṣe wọ́n dégbè tó sọ pé tọ̀ ọ̀dà kò burú o ìyá rẹ̀ ni eléwọ̀n kan tó bá jẹ́ sí pé Islam wá ní Islam ẹ̀sìn olófin ni kì í sẹ́sìn pé sàgbà kọ́lọ̀ ń bẹ kọ́lọ̀ ń mẹ́rọ. yóò púrúfù ẹ̀ fún ọkọ lọ́rùn rẹ lóòótọ́. tọba ṣẹ̀ báyìí ìyá rẹ̀ tọba ṣẹ̀ báyìí ìyá rẹ̀ o fẹ́ ẹ̀dùn ẹ̀sìn bá jẹ́ ẹ̀sìn olófin ẹ̀sìn tó ń fẹ́ ọ̀dà ètò ìfarabalẹ̀ láàrin òbí ni. tọ́ba àti pé kálukú ló wá ní ẹ̀tọ́ yí pé mo ti rí nǹkan tí ọ̀dà tẹ́sí mi takò ìdájọ́ rẹ̀ ní kálukú ń ṣe lọ́wọ́ ara rẹ̀ àbáwọn jẹ́ màkàn fún ara wọn ṣe lọ́wọ́ ara wọn. àwùjọ dàrú gbogbo ọ̀fọ̀jú pọ̀ kò ní direction kankan mọ́ so gbogbo eléyìí ní Islam ọ̀fẹ́ ló fi ní court bẹ́ẹ̀ tí máa dájọ́ due process gbọ́dọ̀ wà pé ẹni kóòtù ẹni tó bá ṣe báyìí kí wọ́n mú bó ṣe yẹ kí wọ́n mú kó wà láti mọ́lẹ̀ bó ti yẹ kó wà wọ́n sì gbé lọ ilé ẹjọ́. kọ́dájọ́ fún oyin so ọ wà rọrùn pátápátá yẹnyẹn kò bófin mu kò bẹ́sẹ̀ Islam mú o ibi kẹ́nìkan fún ara rẹ̀ kọ́ wá wọ̀ sọ̀sọ̀sọ̀ ọ̀dà àwọn tí wọ́n lọ ṣe ti Sokoto yìí nǹkan tí Islam takò pọ̀. Allahu Akbar. Yes, Islam takò wípé tó bá bú ànábì tó bá jẹ́ mùsùlùmí kan pa kò sí ìyapa àwọn àfáà lórí ẹ̀ tí wọ́n ṣe mùsùlùmí wọn kọ́ bẹ́ẹ̀ láfáà sọ̀rọ̀ àbẹ́ ìtọ́pọ̀ náà ní pé tiẹ̀ ìtọ́lẹ́jọ́ tiẹ̀ ọ̀tọ̀lẹ́jọ́ ẹni tí èsè mùsùlùmí tó gbọ́ ànábì àbọ̀takọ̀ ẹni ìfẹ̀tọ̀ jẹ́mọ́ Islam kò fẹ́ kẹgbà Islam tẹ̀tẹ̀lẹ̀ kò sí ní tó wí so tó yẹ káwọn èèyàn kà kún ọtọ́ síyà ìkílọ̀ fi tọ́ síyà ni pé ó lè dà lúrú bẹ́ẹ̀ ni torí yóò provoke àwọn èèyàn ó lè dà lúrú tí wọ́n sọ sóhun tí ò ní balẹ̀ ti sọ yìí ló sọ yìí dídà lúrú tó lè dà lúrú kò sí ìgbà tí ò lè lídì sí kó lè lídì sí pé kí gọ́ọ̀mẹ̀ntì gan pa kí wọ́n gẹ́ àwọn adájọ́ gan nípa lọ́yẹ léyìí good ní India sẹ́ ẹ̀ẹ́dẹ̀kẹ́ pa màlúù wọ́n sì pa màlúù wọ́n sì gbé lọ sí kóòtù wọn wọ́n sì dájọ́ fún wọn lè kápá wọ́n lọ jù sínú náà ni. láyìnlá ìdàlá. nípa òsì kìí ṣe pé wá jí ṣe. kí ló dé. ṣé inú òwe wọn lọ́wọ́ àdúgbò kápá ìfọwọ́ pa màlúù but màlúù yẹn wọ́n lè gẹ́ bí ọlọ́run ọba wọn. láwọn tí ń sin màlúù láwọn tí ń sin màlúù ń yá wọ́n lè gẹ́ bí ọlọ́run ọba wọn. gbogbo oríṣiríṣi ní bẹ́ẹ̀. ẹnìkan wá lọ pa ọlọ́run ṣẹlẹ̀ fún la ẹnìkan lọ pa ọlọ́run tiwọn ọ̀dà wà lálẹ́ wọn wá rí ọlọ́run tiẹ̀ àwọn náà lè mọ apá àwọn náà káàkiri so inú ọ̀padà dàlúrú ẹni tẹ̀gbélé ẹ bá ti gbé òun nìkan lẹ̀ wà lórí sílẹ̀ ọ̀nà láàrin ìlú so ẹni tó bá sọ̀sọ́ kú sọ̀sọ́ ànẹ́bí ó jẹ́ mùsùlùmí o ẹgbẹ́ àwọn tí pé ó lè sáfù yà wọ́n afẹ́ wò nípa àkàtúntò ìdáyẹ̀ nínú àwùjọ ni o àbáfẹ́ wò nípa ìgbẹ́ tó ṣe fẹ́ sí ni o bẹ́ẹ̀ ló lè sáfù yà àti kọ́síkọ́sì tó kú ìhun tí ó padà jáde ó lè sáfù yà but ṣé ìyá rẹ̀ ṣé ẹnìkan àbáwọn gbogbo kan kàgbára àjọ wọn ó sì àwọn tó ṣe lé ìwòtò tó ṣe ti Sókótó òun ní ìsìn gbogbo ẹtí ṣe sì náà. tí wọ́n yẹ kú ọyẹ ká máa lọ tọ́lá àforí. ẹni tí ń ṣe sì náà wọ́n mọ̀ ládùúgbò wọn ẹni tí mutí wọ́n mọ̀ ládùúgbò wọn gbogbo kí ló ní punishment kí ló ní sọ̀fìn ọmọ ilé kan lọ. ìwọ fẹ́ bá àwùjọ wa yẹ.
kọ́ lọ dáṣẹ̀ dé àti Islam lọ́kọ́ dábàá ẹ lọ mọ post nǹkan kan kọ́ lọ dáṣẹ̀ dáfẹ́ tí máa ń turọ́ lórí WhatsApp kọ́ lọ sí gbogbo eléyìí o ṣé wọ́n ṣe wọ́n ṣe tọ̀ ìgbà tí wọ́n á pa tán tí wọ́n tún wá sọ ná ibo ni wọ́n ti rí ẹjọ́ even gbogbo tíra ẹ bá pa tán o ẹ tó sọ náà ni kí ni eléyìí ó fẹ́ pé wọ́n dára mọ́ra wickedness kan bẹ nínú ẹ̀mí wọn. ibi tó léde yìí ń tọ́n tó ó fẹ́ má yé wa. now tí wàá sì pé ẹ bá pa nítorí Ọlọ́run tẹ̀sí kọ́lọ́run wáyọ̀ sọ ẹlẹ́sẹ̀ lórí ẹ̀ oye kílẹ̀ kúkú dúró síbẹ̀ sí kan wá kó kẹdúró ti tẹ̀sí gbà Ọlọ́run ṣe yìí lọ́tọ̀ọ̀nà ọ̀rọ̀ tó tọ̀nà ní. ó sì gbófin ilé èyí mu. ẹ bá mú mi tẹ bá pa mí mo kú gẹ́ bí musa yìí dìnnú. nílẹ̀ yìí kan wọ́de sí lórí pé wọ́n mú àwọn tí wọ́n rí kó ṣe nǹkan ìkílẹ̀ ń wọ́de sí. so gbogbo kí wọ́n yìí Yorùbá sì máa sọ ó yẹ kẹ́yìn ìjọba ní. Yorùbá máa sọ kílẹ̀ kan wọ́n ní àdínì ẹ̀sìn Ìsìláàmù wọ́n ní àdínì kò ìmàláfíṣẹ̀sìn kìí sọgbọ́n ẹ wo bí àìmọ̀ kan tó náà ní ìmàláfíṣẹ̀ ẹ̀sìn Ìsìláàmù yìí kìí sọgbọ́n ọba ti practice Islam. how can you be thinking the way o fẹ́ máa ronú bá wá ṣe ronú lọ́hún. tó prof ọlọ́run kún ilé mi béèrè mẹ́ta mo fẹ́ béèrè lẹ́nu tásìkò kù yìí àmọ́ àkọ́kọ́ ọ̀dọ̀ àwọn mùsùlùmí mo fẹ́ kọ́ lọ. Ọlọ́run sì ìkìlọ̀ kan fún àwọn mùsùlùmí nípa àwọn tí ì ṣe mùsùlùmí. Bàbá kan ní Kùránì Ọlọ́run sọ pé ẹ má bu Ọlọ́run wọn ò bẹ̀rẹ̀ kí wọ́n wá sí èsì sọ̀rọ̀ tí wala tasubbu alladhina yad'una min dunillah fa yasubbu Allaha adwan bighayri ilmin. Clear directive látọ̀dọ̀ ẹ mọ bu àwọn tí wọn àgbọ Ọlọ́run ọba gbọ́ tí wọn ń gbẹ ìlú mẹ́tọ̀ fún Ọlọ́run káwọn náà ẹ má bu Ọlọ́run wọn yọ káwọn náà mọ wàá bu Ọlọ́run tí ẹ̀yin náà sìn láì pẹ̀lú àìmọ̀kan. lọ́ọ̀kọ̀ kíkọ́rọ̀. oyè so gba Ọlọ́run tó lọ́rọ̀ èyí bá gbé kíní ká ìdí Ọlọ́run mi ni Ọlọ́run mi ni fi lè báwọn. lọ́kùn nínú kò wà ní ẹ̀dín máa ṣe tiẹ̀ kó wọn máa ṣe tiẹ̀. so píríncípù yẹn tọ́lọ̀ gbé kalẹ̀ wò lóyè kí gbogbo ọmọ lò. kí ló fẹ́ yẹ lórí kó fẹ́ máa bú ẹ̀sìn tèmi àbí nǹkan tí mo pàtàkì. kódà ẹlòmíì tẹ́ bá bú bàbá rẹ̀ yóò lóun kù síbẹ̀ òun kù síbẹ̀ ni ẹ bá bú ìyá rẹ̀ ìyá àpárá bí síbẹ̀ ni bú bàbá rẹ̀ bàbá rẹ̀ kò jẹ́ kẹ̀kẹ́ fẹ́ nìkan kọjá tiẹ̀ ká tó máa sọ pé wà nígbà Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ nǹkan sí billions of people láyé kọ́ni wọ̀ wá dẹ̀ tó wọ́ wà á bú mọ́ ọ̀rẹ́ tó fẹ́ sọ̀rọ̀ kí sọ kúkọ sí mọ́ àtó ẹni tí kúrò àti bíi more than 1,000 years ago kí ló kẹsẹ̀ pẹ̀lú tí. tí wàá gbóyè wá bá jọ orí ẹ̀ bá fẹ́ dàrú náà kí ló wá wà lákàkiri sí. so principles náà must not. ìbéèrè kejì tí mo fẹ́ béèrè àyíká mi bẹ́ẹ̀ tí bóyá nínú àdìsí láti bá a ní pé ànábì ń tọ́ka sáwọn kírísítẹ́nì àtàwọn Júù wọ́n sún mọ́ wa púpọ̀ àwọn tèmi nìyẹn wọ́n sún mọ́ wa púpọ̀ kì í fẹ́ kọjú oró tí wọ́n jẹ́ ẹ ṣàlàyé pé àwọn tó súnmọ́ àwọn mùsùlùmí jù làwọn Christians. good That means akamu ni baada ya ile aladina kọlu ina nasara ata sọ pé Christian la wọ́n súnmọ́ àwọn nítorí kí ni pé ministry powerful and one ajẹgbẹ kọlọ bá kan so ní bẹ na Kùránì kì í ṣe pé wọ́n lọ dá àkàtọ àwọn Báíbù wá wọ́n á yí padà díẹ̀ kọ Kùránì sọ̀kalẹ̀ tiẹ̀ Báíbù kẹ́nà wọ́n sọ̀kalẹ̀ tiẹ̀ fún wọn ọwọ́ ìbọ̀kẹ́ tó sì wà ń bẹ̀ ó ṣe déédéé pẹ̀lú tọ́wà historika ẹ̀rọ bá náà bí ṣe fìfẹ́ àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn Kristi eléwo ètò àṣẹ ní pé ìjọ tí Islam ọkọ̀ jáde kó Mákà ìjọkọ̀ lọ Abyssinia ni. Ethiopia níbi táwọn Christian pọ̀ sí. yes no ọba wọn gan ọba Christian ní. bíṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni. oye ìgbà tí àwọn kèfèrí Mákà wá tẹ̀lé àwọn mùsùlùmí dé Ethiopia nígbà tí wọ́n dé Ethiopia wọ́n bá ní ọba àwọn wọ̀nyí ọ̀gbẹ̀tẹ̀ kan sọ̀rọ̀
kódà ìkànnì sọ nípa Esin ni ìkànnì sọ nípa Mọ́ríàmù ni ìkànnì sọ nípa kíníkà ni ńgàngàn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sẹ̀ sùn ẹ̀jẹ̀ kí àlejò omi ní ẹ̀jẹ̀ ẹ̀kọ́ tí wọ́n sọ náà nígbà tí àwọn ọmọdé bẹ́ẹ̀ ni kátà ń sọ táwọn ìbílẹ̀ sọ kò rí bẹ́ẹ̀ ìkan tó lọ́run sọ nínú tírà àti wa nípa àdébì Ìsá àti nípa Mọ́ríàmù ìyá rẹ̀ òun ni wọ́n bá kàkà ṣẹṣẹ kúrò àwọn ìràbí táwọn àkà lọ títí ó ṣe bíṣọ́ọ̀bù lẹ́nu pé bàbá ìwà wò ni ìkan tó wà nínú òwe tiwa náà làwọn ìka yìí ẹ wo ẹ máa lọ ẹ máa gbàgbọ́ nínú ògùn tí ọmọdé àwọn láàmú àwọn èèyàn yóò dúró tì mí wọ́n dùn tì mí. wọ́n dáàbò bo àwọn mùsùlùmí lọ́dún náà báńkì náà ṣe dáàbò bo àwọn. bẹ́ẹ̀ kọ́ lé wọn àwọn oníjìnlẹ̀ ó tún wá di wípé ogun kan ṣẹlẹ̀ láàrin àwọn Persians àtàwọn Romans náà kò yé náà àwọn Persians tí wọ́n ti fẹ́ kán wọ́n nìyí ó wá dùn ànábì because ó fẹ́ kí àwọn Romans wọ́n dìfí àwọn because àwọn Persians ẹlẹ́bọ ni wọ́n àwọn Romans Christians ni wọ́n oye so wọ́n wá wò pé Ọlọ́run ò jẹ́ kí àwọn Christians ló dìfí àwọn ẹlẹ́bọ wọ̀nyí so padà ẹlẹ́bọ rẹ̀ gbogbo àṣepọ̀ tí ń bẹ láàrin ara wa àwọn àmọ́ bó ṣe wá di pé ọ̀rọ̀ kọ́ máa lò jáàbù ní wàá dá wà láàrin láàmú wá jà sí. wọ́n á sọ fún àwọn kan ní wọ́n ní ẹ̀dá àbùsọ̀ náà tó bá lọ ọjà ó rí àwọn ọmọ tí ń tata tí ń ta wórógbó ó sì lè dá àbùsọ̀ ìwọ Christian náà lè lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ata ọ̀rọ̀ àlùbọ́sà ọ̀rọ̀ àlùbọ́sà ó bínú rẹ̀ wọ́n àìsàn pẹ̀tọ́ nígbà tó wá rí dísùkò lọ́wọ́ ní àfikọ́sá lọ sí ni ó yẹ pé nǹkan mi ní bí ọdún nǹkan mi lọ fẹ́ ṣe kése kó tó gbọ́ ọ̀rẹ́ sí. ìbéèrè tí mo á fẹ́ béèrè nù lẹ́yìn tí a ti sọ̀tà àwọn mùsùlùmí fún wọn tó tọ̀nà kìlọ̀ fún wọn. ìkìlọ̀ ọlẹ́ fẹ́ sẹ́ǹd láàrin àbọ̀ṣẹ́jú sáwọn ọmọ ìyá wọn ẹlẹ́sìn Kristi lórí ìhà tá a kọ sí wọn gẹ́gẹ́ bí n tàn náà bí sọ fún wa tá a sì ń lásìkò dáadáa pẹ̀lú wọn. ìkìlọ̀ ọlẹ́ fẹ́ fún wọn. tọ́lá ń fẹ́ àtìkọ̀ dáadáa láàrin wa. kódà àwọn oye agbọ́dọ̀ kọ́ intolerance a gbọ́dọ̀ lámúmọ́ rẹ̀ ẹ̀sìn oye tó pé nǹkan tó pa wá pọ̀ kọjá nǹkan tí tọ́jà wá lọ. ṣé irun nìkan ló fẹ́ yà wá. ẹni táwọn náà kírun ni. Allahu Akbar. àwọn náà tó wọ́n kírun ìgbà tọ́lọ̀ ìjágùsẹ̀lẹ̀ ní òní tààlàkọ̀kọ́ tọ́kẹ̀ bífọ̀ ti ẹ̀jágbó yìí àwa wà níbi kan tá a ti discuss àwa àtàwọn ìdí ẹgbẹ́ ìtẹ́gbẹ́ bí gbẹ́gẹ́ bí secretary general àjẹmọ́tò náà àtàwọn Christian association wọ́n wà dáa sọ̀rọ̀ àfáà kan náà àwọn àfáà tí ẹ̀ bá sọ pé àwọn náà ń kírun máa àwọn ìlànà ìgbọ̀rọ̀ kírun ọparí mo lọ parí ìgbàdàn wáyé o ṣe ẹ bá mọ̀ sílẹ̀ wọn náà fáwọn yẹn káwọn yẹn ọmọ ẹgbẹ́ ẹ̀yin náà ń gbàdúrà ẹ̀yin náà ń gbàdúrà kí ló wà ń bẹ tó wá sí pé àwọn kẹ́hìn bá ní a particular ọ̀nà tí mùsùlùmí fi wá sọ àti ní Christian fi wá sọ táàtọ̀ tó gbé wọn lọ síbi church kí ló wá ń bí inú ibi tiwa tó lè you see a broadcaster lórí television national television yóò lò jágbó rẹ̀ finally ọlọ́pàá lamẹ́ríkà ń lò jágbó yọmọ ṣe tiẹ̀ lọ military man ní UK ó sì wá di lára tiẹ̀ láti má gbà á so nígbà yìí pé kí Christians kan kọ́ wọn lé yòó nǹkan mi ní bẹ́ẹ̀ so tí wọ́n padà yà wọ́n àti ọ̀gá méjì wọn mẹ́mẹ́ fún wa táàtì padà parí ẹ̀ àmọ́ kọ̀ọ̀yẹ àwa gbogbo àwa àsìkò táàtì láàrin àwọn ẹbí wa tó ṣe pé àṣírí àwọn nínú ẹbí gan àjà àwa méjèèjì àní nǹkan tó pa àkọ́tà fi tú Nàìjíríà ṣe ṣé ọtẹ wa lọ́rùn àsìmúsọ àyàn Christian kama pààyàn ọtẹ wa lọ́rùn àsìmúsọ àyàn Christian kama jíwó kama jáde kama jíyàn kama dá ìlọ́nà àfẹ́bẹ̀rẹ̀ sísẹ́ yìí fẹ́ sábà fẹ́. ìwé òfin wa tako. ìwé òfin ti dàgbà fẹ́. ṣé eléyìí wọn ká sọ̀rọ̀ lórí ká sọ̀rọ̀ jáde wá nítorí náà kọ́ eléyìí wọn ayé. láàrin ìṣẹ́jú kan tó kù. ó lẹ́ ṣe bá a píl sí gbogbo àwọn tí ń wo ètò yìí. ikú egbò tí ò kí èdè àìyedè wà láàrin wọn pẹ̀lú ẹlòmíì tó ìṣọ Haúsá ní ìṣe Yorùbá ní ìṣe Ìgbò ní. ká pé kankan fẹ́ ká máa fi pààyàn káàkiri. náà ṣe rí gbogbo pípa tí ń gbajúmọ̀ sí orílẹ̀-èdè wa kí ló fà. gọ́ọ̀mẹ̀ntì náà jẹ́ kí aṣàtọ̀dá. Allahu Akbar. Ọlọ́run sọ fún wa pé walakum fil qisasi hayatun. náà hayatun. ètò ẹ̀ ni pé
ìgbésí ayé tẹ́ mọ̀ gbé lọ tí o sì pààyàn máa ń bẹ fún yín tẹ́ ẹ bá ń gbàsán lára ẹ bá ń gbẹ̀sán lára tẹ́ máa ń pààyàn ni. òfin tá a ní ni ò ṣiṣẹ́ ìjọba òfin ṣiṣẹ́ ni bàbá ìpè nípa kọ́ṣà bá ń bẹ fáwọn tó ń pààyàn. táwọn ẹ̀ bá máa consequences rẹ̀ ni wọ́n pààyàn mọ́. ìjẹ́ tí wọ́n ti máa sọ pé lágbájá wọn mọ̀ pààyàn ni kàkàtì ìgbà wọn mọ̀ pààyàn ni nítorí pé wọ́n á pààyàn ní ogun tó àìmọye ni ó pààyàn tí wọ́n ní kí wọ́n lọ pa àwọn bẹ̀ láti ìmọ̀lẹ́ dìsìn àwọn yòókù wọn kúkú wá ń lọ sí wọn lẹ́gbẹ̀ẹ́ náà la fi ní jailbreak káàkiri Nàìjíríà ọlọ́wọ́ ṣàánú wa ẹ̀yin olùtẹ́sí fún wa tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá ní Nàìjíríà ó sì wà lálàáfíà látó jíròrò lé lórí dálẹ́ yìí nípa pípa tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ń ṣẹlẹ̀ ńlẹ̀ Haúsá tó sì jọmọ́ tèyí tá a fi ń kọ́sìn lọ́rùn bẹ̀ àzọ pé inú ẹ̀sìn ti Islam o àgbọ̀dọ̀ pààyàn lọ́nà àìtọ́ mo sọ bẹ́ẹ̀ náà lórí nínú ẹ̀sìn Christianity náà la fi pé ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀sìn Islam wa láti wá ṣe àlàyé rẹ̀ fún wa ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dáfà ń fà á lẹ̀ lórí pé bí wọ́n bá sọ tí ọ̀dà sànàbì pípa náà ní bẹ́ẹ̀kọ́ àti yíyan níyà ẹ má kọ́ sí confusion straight forward pé illa bil haqq that means pé àfi lọ́nà òdodo lẹ fi lè pààyàn kí lọ́nà òdodo náà ẹ rìpọ́ọ̀tù rẹ̀ ẹ jẹ́ wọn mú wọn sì dájọ́ tó bá wà nínú òfin fún ọlọ́ọ̀dẹ àmọ́ gbẹ́kọ̀ pẹ̀lú àlàáfíà rà lọ́gbà yìí náà gẹ́gẹ́ bí iṣẹ́ tí òun fọwọ́ sí láti lè fi ṣẹ̀wálẹ̀ san olóore títí di ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé àdúgbò fún pòfẹ́sọ̀ wa Hamza Ìṣọ̀lá Abdulrahim tí wọ́n wá dá wa lóhùn pípé láti wá ṣàlàyé ọ̀rọ̀ ìfọ̀rọ̀ náà bá yóò sọ ilé sìn èmi àtẹ̀yà máa dágbére fún àwọn aráalé pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation. He is the sustainer and the